Ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o. Ó ṣeé ṣe kí Wàsíù Àyìndé kó má padà jẹ Àwùjalẹ̀. Ǹtẹ́ ẹ̀ gbọ́, ǹtẹ́ ẹ̀ rírí lórí channel kankan, yànnàná ẹ̀ fún yín. Ìdí tó fi ṣeé ṣe kí Wàsíù kó má padà joyè. Ẹ jẹ́ àkọ́kọ́ wo allegation ńlá tóbìnrin fi kàn èyí ò ní bí ọdún bíi 2 tàbí 3 sẹ́yìn. Tàbí ètò wa mú àwọn evidences kan wá tẹ́yìn ò fi wò pé ṣé é ṣe páwọn tí ó padà tako Wàsíù láti jẹ Àwùjalẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́n tí madam yìí sọ, mò ń bọ̀ ná. Ilẹ̀ 4 ni mo ní níjẹ̀bú Òde. You collected the last 2. Wàsíù Àyìndé collected it. And you be telling me to come out to come and say sorry to who? Ẹni tí bá ṣe sorry àbí tó fún ìfẹ́ ikú òṣìṣẹ́ pa ẹ́ dànù ni. I will not say sorry. I will not say. Ọ̀rọ̀ yìí o, ẹni máa bá mi dọ̀rọ̀ yìí o, Adémọ́kà Wálé. Gbogbo yín náà lẹ́gbọ́n tóbìnrin sọ, allegation ńlá ó ní Wàsíù Àyìndé gbalẹ̀ ọ̀hún méjì eyín níjẹ̀bú Òde gangan níbi tó ti fẹ́ lọ jọba. Mo ń bọ̀ náà, ẹ jẹ́ n kọ́kọ́ play some story kan fún yín. Eléyìí tọkùnrin yìí sọ ìtàn kékeré àwọn tóun àtàwọn Wàsíù jọ ṣe kékeré níjẹ̀bú Òde. Ẹ jẹ́ á gbọ́ ìtàn yìí. Tí n bá ti wá play ìtàn yìí fún yín tán, mo wá tún bọ̀ ń fi lẹ́tà ilé tí wọ́n kọ sí Wàsíù Àyìndé tí ìdílé Fúsàǹgbùwà yín ìdílé tó lóun ti jáde wá sàmọ̀ pé wọ́n ní ìdílé 4 ní ìjọba èèyàn níjẹ̀bú Òde. Bọ́ mo ń bọ̀ náà, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ìtàn kékeré yìí náà ni. Ẹ má ti lọ bìkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ táyìn wọ nẹ́ẹ̀tì bàbá ṣe máa ń ṣe. A máa ń fún yín jẹ bó ṣe ń lọ níkànnì ayélujára náà ni. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ìtàn lẹ́nu arákùnrin. Mò ń bọ̀, ẹ má ti lọ bì kankan kan tó wá sọ kí n wá ṣàlàyé ǹtẹ́ ẹ̀ gbọ́ rí ǹtẹ́ ẹ̀ rí. Mò ń bọ̀, ó yẹ gbọ́ ìtàn kékeré yìí náà. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé 4 tó ń jọba, wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. Allegation number 2. Ṣé mo kọ́kọ́ play fídíò kan fún yín tóbìnrin yẹn ní Wàsíù Àyìndé gbalẹ̀ ọ̀hún. Èyàn personal allegation náà tó ṣeé ṣe kó takò láti má dọ̀bà, ṣùgbọ́n lóun gan minor thing ni. Ẹgbọ́n tí arákùnrin yìí sọ, òun sọ fún pé àwọn ẹ̀gbọ́n òun ẹ má gbàgbé ibẹ̀ yẹn kọ́ mọ̀ ń lọ ń fi àwọn nǹkan kan hàn yín. Mò ń bọ̀ náà, ẹ jẹ́ n sáré ṣàlàyé. Ó ní àwọn tí wọ́n jọ ṣe kékeré, wọ́n nínú ìdílé 4 tó ń jọba níjẹ̀bú Òde pé Wàsíù Àyìndé kò bílọ́ǹgì sí kankan. Mò ń bọ̀, ẹ ti gbọ́ yẹn. Ṣùgbọ́n àwọn ìdílé Fúsàǹgbùwà èèyàn ìdílé tó ti wá, wọ́n sẹ̀ndí lẹ́tà èèyàn sí Wàsíù Àyìndé èèyàn ọba orin. Wọ́n ní wípé kó sẹ̀ndí gbogbo details ẹ̀ pé káwọn ò fi mọ̀ pé lóòótọ́ ló wà ní ìdílé àwọn ló sì ń du ipò. Ẹ máa gbọ́ mi ò ṣe mọ̀ pé orákùnrin ó ní kò bílọ́ǹgì sí kankan, ṣùgbọ́n àwọn yẹn ní àwọn fẹ́ mọ linkage, àwọn fẹ́ mọ ibi tó ti ṣẹ̀ wá. Ṣé mọ̀ pé wọ́n ní ìdílé 4, ṣé mọ̀ pé ìdílé kọ̀ọ̀kan yóò tún wá ní ẹ̀ka bí àwọn ọlọ́ba ṣe máa ń rí nu. Ní ìdílé Fúsàǹgbùwà tó ti wá, yóò tún ní ibì kan tó tún bílọ́ǹgì sí, tí ó jẹ́ pé abala, for example ní ìsìn tí ìdílé 4 bá ń jọba, ó lè jẹ́ pé ìdílé kan bóyá bíi ìdílé bíi 20 or 40 ní tó ń jọba ń bẹ̀. Àwọn 40 wọ́n á mú ọmọ oyè wá. Ẹ jẹ́ wá mọ̀ pé ní Fúsàǹgbùwà ibo wá ní Wàsíù Àyìndé ló bílọ́ǹgì sí, òun náà ti wá dá padà fún wọn. Bí wọ́n ṣe fi lẹ́tà sanwó sí páwọn fẹ́ mọ ibi tóun tún ti wá ní Fúsàǹgbùwà. Ṣé mọ̀ pé Fúsàǹgbùwà ní ìdílé tiwọn gangan nínú ìdílé 4 tó ń jọba níjẹ̀bú Òde. Ṣùgbọ́n nínú Fúsàǹgbùwà wọ́n tún wá láwọn fẹ́ mọ ibi tóun tó bílọ́ǹgì sí yìí tí bàbá rẹ̀ bílọ́ǹgì sí, òun náà ti wá dá padà. Ó jẹ́ ó yé wọn pé bàbá àwọn ní Àdìsá èèyàn Músá Adésànyà lórúkọ bàbá àwọn jẹ́. Ó wá ní ìdílé Fúsàǹgbùwà o, Jáde Ará ni òun bílọ́ǹgì sí. Kí n rò pé bẹ̀rù yé yín, ìdílé 4 ní ìjọba níjẹ̀bú Òde. Ìdílé tàwọn Wàsíù Àyìndé ní Fúsàǹgbùwà
tó ti wá ṣùgbọ́n nídìílé Fúsàǹgbùwà a tún wá láwọn ilé tó pọ̀ sẹ́mi pé ẹni tó wá jẹ́ mọ́gàjí Fúsàǹgbùwà gangan ló wá kọ lẹ́tà sí Wàsíù Àyìndé sẹ́mi pé tí òǹkàlùkù ò fi ọmọ oyè lẹ̀ ó wá ní òun ní oyè tó sí ní ìdílé Jáde Ará tóun ti wá tí bàbá àwọn tó ti ṣẹ̀kalẹ̀ wá ó tún wá tún yí wọn nínú lẹ́tà náà lẹ́tà tí mo fi hàn yín tẹ́bà tí ẹ lè rí wà ní ẹ̀jẹ̀ ni ó tún sọ fún wọn pé òun ò ṣe ọmọ obìnrin o òun ò forí rìn wá bẹ́ẹ̀ ọmọ ọkùnrin bàbá àwọn oníjà Àdìsá Músá Adésànyà yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ṣùgbọ́n ẹjẹ́ àjọ wa bìrà wa tó ráàmì yẹn ti ń sọ yìí pé ẹ mọ̀ pé Wàsíù Àyìndé olórin gbajúgbajà ni àmì ní ṣé tí Wàsíù Àyìndé bá ti jọba ṣé ń tá a wá ń sọ ni pé Wàsíù Àyìndé ò ní láǹfààní àti lè kọrin mọ́ torí pé ṣe mọ̀ pé káwá rí adé lórí ẹni tí nǹkan kó tó wá máa ní ọmọ yìí ò gbọ́dọ̀ lọ Àyìndé mi o mo lọ́mọ yìí ò gbọ́dọ̀ lọ Àyìndé mi o pẹ̀lú adé ọba lórí ẹ gbọ́ kí ni èrò tiyín àti wípé pẹ̀lú allegation tó ń bẹ ńlẹ̀ allegation aláwọ̀kọ́ tí mo kọ́kọ́ fi hàn yín tóbìnrin ní pé Wàsíù Àyìndé ọgbà 2 plot ilẹ̀ ọ̀hún ní inú ìlú kan náà tó ti fẹ́ jọba ẹni tó tún jáde náà ìyẹn náà tún sọ wípé nínú ìdílé mẹ́rin tó ń jọba pé Wàsíù Àyìndé kò belong sí kankan ṣùgbọ́n lẹ́tà tí Wàsíù Àyìndé ti submit fún ìdílé Fúsàǹgbùwà ẹjẹ́ á máa wo ohun tí àwọn ìdílé Fúsàǹgbùwà tí wọ́n sọ bóyá òun ni wọ́n present gẹ́gẹ́ bí ọmọ oyè ìdílé Fúsàǹgbùwà sẹ́mi pé ọmọ oyè ọ̀pọ̀ nídìílé Fúsàǹgbùwà ṣùgbọ́n bí tí Wàsíù Àyìndé tóun belong sí ni Jáde Ará níbi tí bàbá tiẹ̀ ti wá èrò yìí yóò máa lẹ́yìn ẹni bá báwọn dọ̀rọ̀ yóò Adémọ́kà Wálé ọ̀rọ̀ yóò ẹni bá báyìndé dọ̀rọ̀ yóò Adémọ́kà Wálé Yásín ẹ sì mọ̀ yìí pé ní jíjẹ ọba ní ìsìn àkọ́kọ́ gbọ́dọ̀ wà influenced ó gbọ́dọ̀ mọ̀ yẹn dáadáa torí pé èmi ò tí ì gbọ́ pé wọ́n tún ní pé náírà sẹ́ńtìrì tá a wáyé o pé Ifá ní tó ń mú oyè ní tó ń mọ́ ọmọ oyè kò sí ó gbọ́dọ̀ mọ olóṣèlú torí pé ìjọba ní yan ọba fáwọn aráàlú gẹ́gẹ́ bí ipò Wàsíù bó sì wá tí wọ́n bá fi lè sọ pé lóòótọ́ ló belong sí Fúsàǹgbùwà ẹ gbàgbé Wàsíù ọjọba ìmọ̀ bó ti fẹ́ jẹ́ ìmọ̀rú allegation ìmọ̀ ibi tó ti fẹ́ wá torí ọmọ Tinubu lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń sọ pé ọmọ Sanwó-Olú mọ gbogbo ẹ̀ ṣé kò wá nílé lo influence àwọn yẹn Yásín èmi ò mẹ́ni máa bá dùn ọ̀rọ̀ yìí o tí ò ní lọ́mọ kàkó wálé ẹ̀yin ló dùn tó méjì gbàgbọ́ tẹ́yìn wọn ẹ̀jẹ̀ bá tẹ subscribe ní ìṣòro YouTube channel wa yìí ẹ sì mọ̀ a máa ń gbé yín débẹ̀ bó ṣe ń lọ la máa ń tẹ̀lé ẹ share fídíò kẹwàá subscribe Yásín.